I am the most luckiest woman on earth. Most luckiest woman on earth, èmi ni. Ọba ṣetán mákù. Ó fòpin sẹ́gàn mi. Gbogbo ohun tẹ́ fi ń kẹ́gàn mi, gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe fún mi. So it's allowed because cover shoe oríire mo fi ń tẹ̀ yín lọ́pọlọ. Ẹ̀yin èèyàn wa, arábìnrin tí a ń pe orúkọ rẹ̀ ní Lizzy Anjorin, ó ti kí ọkọ rẹ̀, ó tún kì í pẹ̀lú, ó náà ni the luckiest woman on earth, wípé òun kò fẹ́ Mr. Lawal. Ó ní ìdí tí gbogbo rẹ̀ fi rí báyìí ni wípé ó ní òun pẹ̀lú ọkọ òun pé àwọn nífẹ̀ẹ́ ara wọn gidigidi tọkàntọkàn. Ó ní ìgbà tí òun ò bá ní Mr. Lawal ló máa fún un. Ó nígbà tí Mr. Lawal náà ò bá ní, ó ní òun náà ló tún máa fún Mr. Lawal. Ẹ̀yin èèyàn wa, ìjẹ́ ìgbéyàwó yìí kò dùn bí àwọn èèyàn tẹ̀ sí ń sọ wípé ó gba ọkọ lọ́kọ ni. Tọ́ ẹ̀yin èèyàn wa, ọ̀pọ̀rọ̀ kágbọ̀n. Ẹ jẹ́ ká fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́. Ó ti yá. Easy orí yín dàlú lọ. Màá wá expect pé kẹ́ má kanra. Ẹ má kanra. Ẹbẹ́ mi fi cover shoe oríire. Àwọn pencil shoe mo fi ń tẹ̀ yín láwùjẹ. Ẹ má sunkún. The best thing that happens to me in my life is Abdulateef Lawal. Ọkùnrin alálùbáríkà. Ó lówó, ó lọ́lá, ó lóko, ó dúró re, ó nàtàn. Ó tún gùdù, ó dá bẹ́ẹ̀, kanlẹ̀ bẹ́ẹ̀. Ó wá ní àlùbáríkà tó pọ̀. Àwọn ọkùnrin tó tún fà àlùbáríkà wọn tọrọ fún ìyàwó ni. Àwọn ọkùnrin mi láwọn àwọn nìkan náà máa ń dá àlùbáríkà wọn lò. Kò sí bóbìnrin ṣe lè lọ́lá tó bá fẹ́ wọn, ò ní lówó mọ́. Irú àwọn ọkùnrin bẹ́ẹ̀, àwọn ni wọn ò fà àlùbáríkà wọn tọrọ fún ìyàwó wọn. Ẹ wá ní pé kí n máa love ẹ̀ títí téyìn ẹ̀ máa fi tán sí mi lọ́wọ́ ni. Ilé ìfà àlùbáríkà ẹ̀ tọrọ. Ẹnu ìṣó alpha, even gbà tó ń bẹ tọmọ lọ́mọ, o lè ríru ayé yẹn jẹ mọ́ táyé máa fi tán. O lè rí jẹ mọ́ táyé máa fi tán. Ayé yẹn dèwọ̀, o máa bọ́ láti inú wàhálà kan sí kan ni. Tóró dalẹ̀. Ọba aláàánú, Abdulateef. Ẹni tó bìnrin kò lọ́nà, ó ní bélé yóò jọkọ ẹni. A ní kó jẹ́ ń bẹ̀ lẹ́ẹ̀kan, ẹ lọ bè lọ́wọ́ Gistlover. Ẹ̀kan ni Gistlover dete, kò kú ònú mẹ́mórì ẹ̀. Gbogbo bí ẹ̀gbọ́n rìrì bó ṣe ń ṣe báyìí tó ń ṣe báyìí kò tẹ́ Gistlover lọ́rùn. Kẹ̀kẹ́ bàṣẹ́ kò ṣe repair, kò lè ṣiṣẹ́ yẹn. Abdulateef Lawal, ọba aláàánú. Àwọn ọkùnrin tó fi ń ṣàdúrà fọkùnrin. I bless the day I met that angel. He's an angel. Abdulateef mi. Ẹ bá tiẹ̀ ní mo fowó rọkọ bí mi ṣáàrà fọjú kò dá ṣé kò pè mí ìdẹ̀ra kẹ̀kẹ́ bàjẹ́ kò ṣe repair. Èèyàn ṣáà ní Gistlover tó ń bọ́ kẹ̀kẹ́ bàjẹ́ kò ṣe repair. Àfi kán lọ rẹ́ǹtì mọ́tò kan máa de plate number oríṣiríṣi mọ́. Èèyàn bá tiẹ̀ máa jẹ̀gbín á jẹ̀gbín tó lẹ́yìn. Ó fowó rọkọ ni kí n ti yín ebówó mi ṣówó yín ni ṣọkọ yín problem tèmi nìyẹn. At least nígbà tí máa rà mi ò ra buké, mi ò ra dẹ́tẹ̀, mi ò ra kẹ̀kẹ́ bàjẹ́ kò ṣe fọwọ́ kàn. Àbí ẹran kàtẹ́ràn fi rìgbàdà, ẹran kàtẹ́ràn, ẹran kàǹkà, ẹran rọ̀gbọ̀dọ̀, ẹran gbàgbàrà. Gistlover má tàn sára o. If you cannot hype your husband, what is your game? Hype your husband, hype your husband. Mo lọ hype ọkọ mi lókè nsìn. Mo lọ hype wọn. Ọkọ mi gan mọ̀, nígbà bẹ̀rẹ̀ hyping báyìí. Ìfẹ́ yẹn, love yẹn ti pọ̀ jù. Máa ń fi love pa wọn bí ọtí ni.